ìdájọ́ tí ECOWAS court dá lórí ọ̀rọ̀ Chief Igboho wọ́n fẹ́ kó tún serve as a deterrent to the country again so that tí nǹkan bẹ́ẹ̀ bá ṣe lọ́jọ́ mi wọ́n á lè ṣe the right thing. Tábà rí judgement the ECOWAS court ìgbà tó ń ka wọ́n mention a lot of judgement táwọn náà ti sọ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n condemn pé Benin ti ṣe irú ẹ̀ rí wọ́n sọ sínú judgement wọn. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. As law and moral is not, they are not the same thing. Wọ́n máa ń ní olóòrò kan tó máa ń sọ wọ́n ní ẹni tí mọ́tò bá kọlù kọlù máa ń mú nọ́mbà. Ẹni ó lè tó wọ́n ní ẹni orí yọ ó dilé. Ẹni tó lọ sí tó lọ bìkan tó yẹ pé ìrìn àjò tó lọ ìrìn ọjọ́ kan ló fẹ́ lò ń bẹ̀ tó wá di pé tó wá ti wá ń di ìrìnàjò tó ń di ọdún kan tó lọ ẹ bá tẹ ọdún kan tá à ń sọ ẹyẹ lómi kó má ti lè mẹ́mi lọ kó èèyàn kan ti ẹ̀dùn ráyè kúrò ń bẹ̀ ṣé ìyẹn ò tó kí wọ́n máa dúpẹ́ pé ẹ ṣé o mo ṣáà ti ọwọ́ mo ti bọ́ lọ́wọ́ yín bọ̀ ìyẹn ò ní pé nǹkan tó fi sọ pé kàn ṣe kò yẹ kàn ṣe. Tí judgement kóòtù bá ń ṣe ìdájọ́ wọ́n ń ṣe ìdájọ́ yẹn torí pé ìdájọ́ yẹn pé ẹnìyẹn ló nìkan ló wà fún. Ìdájọ́ tí ECOWAS court dá lórí ọ̀rọ̀ Chief Igboho wọ́n fẹ́ kó tún serve as a deterrent to the country again so that tí nǹkan bẹ́ẹ̀ bá ṣe lọ́jọ́ mi wọ́n á lè ṣe the right thing. Tábà rí judgement the ECOWAS court ìgbà tó ń ka wọ́n mention a lot of judgement táwọn náà ti sọ tẹ́lẹ̀ tó jẹ́ pé wọ́n condemn pé Benin ti ṣe irú ẹ̀ rí wọ́n sọ sínú judgement wọn táwọn dẹ̀ condemn ẹ̀. So the court is setting a precedence tó yẹ pé anybody tó bá ń bọ̀ ìfi tó bá jẹ́ ní ó tún lè má jẹ́ Chief Igboho lọ́la ó tún lè jẹ́ lómi ló máa wọ Benin pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn. So ìgbà tí Benin ti rí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn wọn ò ní sọ pé wọ́n lì sí pé nǹkan tí àsọbántà àbí nǹkan tí èèyàn kan ń sọ táwọn aṣáájú sọ pé torí pé àwọn kan ti sọ fún wọn pé ẹni àwọn wà lọ́dọ̀ wọn láì fọ́lò òfin tàwọn àwọn bá wọn dì í mú. So òfin fọ́jú òfin nǹkan tó fi bá ti sọ òfin kan ó fẹ́ kọ́ ṣe bó fi ṣe sọ ni. So Benin mọ̀ fún ara wọn pé gbogbo nǹkan tó ń ṣe fún Olóyè kò bá òfin mu ṣùgbọ́n tó pé àwọn ní àwọn tó ń táwọn àti wọ́n jọ ń pàdé àpòpọ̀ òun náà ṣe é ṣe nǹkan tó ń ṣe. So nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n tó ṣẹlẹ̀ sí Benin a lè sọ pé bí nǹkan tá a lè pè ní àfọwọ́fà ní fún wọn. Tó bá yẹ pé ìgbà tó Olóyè dé Benin tó yẹ pé wọ́n gbé wọn sínú 5-star hotel tó ń jẹun tó ń ṣe bó ṣe wù wọ́n bẹ̀ ni wọ́n ní sọ pé wọ́n gbé Benin lọ ilé ẹjọ́. So tí ọlọ́pàá bá tìyàn mọ́lé tó bá ti tìyàn mọ́lé dáadáa tó bá ní kó máa lọ ó ní rántí kó tiẹ̀ mọ́lé mọ́ tó tẹ̀ kọ́kọ́ ti jáde nínú àtìmọ́lé wàá kọ́kọ́ fi bẹ́sẹ̀ sọ̀rọ̀ náà kó tó ẹ̀ tó wá lọ máa bẹ̀ sí wọ́n máa review ẹ̀. So àwọn tó ń sọ̀rọ̀ yìí so ṣé ẹ mọ̀ nǹkan tí ọdún kan jẹ́ nílé ọdún kan bí ọdún kan àbọ̀ tó lè gbéṣe nílé ọmọ ẹ̀dá èèyàn kan ti èèyàn máa kó wà látìmọ́lé ẹlòmíì ò ti sùn àtìmọ́lé rí. So kò lè ẹni tí tí Ṣàngó bá tó bá aṣojú ẹ̀ wọlé ni kò ní bá wọn bú ọba oníkòso ẹni tó bá mọ̀ bí àtìmọ́lé àwọn Benin ṣe rí kò ní sọ pé kí ọ̀tá òun sùn bẹ̀. So wọ́n ní ta bá ń sunkún àwọn àrínà bọ́ tó ṣẹlẹ̀ nìyẹn. So pé Benin ṣe lóore oore tó bá fẹ́ ṣe mí lóore wàá ṣe mí lóore tó yẹ pé kò ní mú jàmbá wá fún mi ni. O lè sọ pé o fẹ́ ṣe mí lóore o fẹ́ ràn mí lọ́wọ́ o wá lọ gbé mi sátìmọ́lé. So ilé ẹjọ́ rí pé nǹkan bẹ̀rẹ̀ ilé ẹjọ́ náà mọ̀ pé tó bá yẹ pé àrẹ́sì yẹn ní bẹ̀rẹ̀ pé Benin pé wọ́n ṣe nǹkan tó yẹ kán ṣe ni pé wọ́n ní báwo láti àrẹ́sì yẹn tó bá rí nílùú táwọn bá suspect kó ṣe nǹkan ṣùgbọ́n àti ọba tó wá ti mọ́lé continuously for a long time tẹ́ ẹ̀ ṣe nǹkan kan sí wọ́n ní illegal arrest is an illegal arrest and detention and that is a violation of his human rights. So àwọn adájọ́ tó dájọ́ náà àwọn tó yẹ pé wọ́n fọ́lù nǹkan tó fi sọ ni tó yẹ pé Benin ò ṣe nǹkan wọn ò ní sọ pé wọ́n ṣe nǹkan. So Olóyè sọ̀rọ̀ bíi ẹni tó yẹ pé mo ṣàdúpẹ́ but Olóyè ò sọ̀rọ̀ pé because that is why tó yẹ pé inú Olóyè dùn ní Olóyè tó lọ gba wọn ní lọ gba agbẹjọ́rò pé kán gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ wọ́n mọ̀ pé ìnira wà náà lóye tó pé kán gbé kéèsì lọ sílé ẹjọ́ tó yẹ pé gbogbo nǹkan dùn ní wọn ní tó pé kán lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà. So for me àwọn tó sọ pé Benin try káwọn náà ẹ tó bá láì kó lọ 1 year prison Benin kó wá òbò ṣe rí a lè mọ̀ pé kàkí òun ṣe lẹ́dà. But síbẹ̀síbẹ̀ náà ìwé ẹjọ́ yìí àwa náà fi ọmọ ènìyàn sí àwọn agbẹjọ́rò wa fọmọ ènìyàn sí nítorí pé àwọn nǹkan míì wà tí wọ́n lè kà síwájú àwọn adájọ́ bọ̀ wọ́n kàn sọ̀rọ̀ nípa pé wọ́n mú wọ́n dẹ̀ tì mọ́lé wọn kà nǹkan kan ọ̀mí nítorí pé àwọn náà ti gbé ìgbésẹ̀ nígbà tá a kọ́kọ́ lọ court yẹn immediately mi rò pé bóyá bí a week after lọ gbọ́ ta announce torí a tún gbé sí Benin paper náà
ni wọ́n reduce sí pé ibi tó lóye wà o káwọn fi wọ́n síbì kan wọ́n lè máa ní a little bit of freedom káwọn èèyàn lè máa wò wọ́n ẹ rántí ìgbà yẹn so gbogbo ìgbà yẹn náà làwa náà ti simmer it down mo fẹ́ sọ wípé a ti ẹ̀ ní mi ò ní dárúkọ torí pé mi ò gba permission lọ́wọ́ wọn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé àwọn leader wa nínú Yorùbá wọ́n ti wá bá on behalf of Benin and this goes on the record wọ́n ti wá bá ILAC Igboho Legal Action Committee tí a represent Igboho pẹ̀lú àwọn agbẹjọ́rò wa ṣe meeting pé àwọn Benin má dẹ̀ ti ń ṣe dáadáa pẹ̀lú Olóyè àwọn dẹ̀ gbọ́ pé ẹ̀yin lẹ gbé ẹjọ́ lọ ṣé ẹ lè gba ẹjọ́ yẹn kúrò ní court a dẹ̀ jẹ́ wọn ní òun pé a ti gbọ́ ṣùgbọ́n báwa ṣe ń ṣe nǹkan nínú ẹgbẹ́ yẹn consensus ni wípé a máa dìbò lókè ọ̀rọ̀ tó ń sọ yìí ṣé ká gbé ẹjọ́ yìí kúrò àbí ká má gbé ẹjọ́ yìí kúrò níjọ́ yẹn a rí àwọn kan tó wà sentimental pé wọ́n á lè bóyá àwọn tó ń ṣe báyìí wọ́n tún lè ṣe dáadáa but wọ́n tún rí àwọn kan pẹ̀lú superior argument yìí pé ọ̀rọ̀ yìí tẹ́ ń sọ yìí Olóyè ńgbà tí Aláròyé béèrè lọ́wọ́ ẹ̀ ó ní it's not about the money àwọn èèyàn kan nísìn wọ́n ní ẹ mọ̀ kí wọ́n ti fi ń bu nínú àwọn ọ̀tá Yorùbá tó bá ń sọ̀rọ̀ ẹ wo ẹnìkan tó lóhun Fúlàní kinní kan tó ń sọ pé kámà wá caught up with him wọ́n mú ní Benin so nǹkan tó ń pè ní exoneration ó mátà yìí pé nítòótọ́ wọ́n ti lágbájá mọ́lé o bọ̀ lọ́nà àìtọ́ ni ó dáa fún rẹ́kọ̀dù ẹni yẹn ó dáa fún future ó dáa fún movement Yorùbá nǹkan tí yóò yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn nìyẹn ó dàbí ìgbà téèyàn ṣẹ̀ ẹ́ tó wá kọ apology letter àbó ṣẹ̀ ẹ́ ó kàn ní kó máa lọ ara yóò gbọ́ nínú àwọn èèyàn tó máa sọ pé ó jẹ̀bi ni ó jẹ̀bi ló ṣe ṣe so àìjẹ̀bi yẹn nǹkan tó ṣe pàtàkì gbòógì fún ìgbésí ayé Olóyè Ìgbòho ni so àwa dìbò ń jọ yẹn làwọn kan wá ní ká pọ̀ ṣù ẹ̀ bọ̀ láti ìgbà yẹn làwọn lọ́ọ̀yà wa náà ẹ mọ̀ pé àwọn agbẹjọ́rò ni wọ́n Ọlọ́run má jẹ́ arẹ́jọ́ bíi ti lọ́ọ̀yà kọ àwọn àtọlọ́pàá wọn mọ̀ tán lè rògbò mọ́yàn lẹ́sẹ̀ $20 million fún $20 million CFA ọ̀pọ̀lọpọ̀ gan sọ pé ayé owó wo nìyẹn nítorí pé àwọn lọ́ọ̀yà wa kàn fẹ́ jẹ́ pé a fẹ́ gba ìgbẹ́jọ́ yìí pé kí ọmọkùnrin káyé mọ̀ yìí pé wọ́n tì mọ́lé lọ́nà àìtọ́ ni kọ́ dẹ̀ fún ní nǹkan kékeré tí àwọn lọ́ọ̀yà wa tó wáyé pé nǹkan tán béèrè fún wọ́n gbé síwájú ilé ẹjọ́ Benin máa lọ yáwó ni o mi ò fẹ́ kó ti barrister Ọmọjọlá but I think you remember níjọ́ tó kọ́kọ́ sọ pé $1 million every day mo ní fún iye ọjọ́ mélòó but àwọn lọ́ọ̀yà wa fi ọmọ ènìyàn ṣe. ó tọ́ lẹ́sìn wà bọ́lágbàdá yà àwọn sọ bẹ́ẹ̀ ló yá ó tọ́ ni. The government is not against Benin but fún rẹ́kọ̀dù Olóyè Ìgbòho tó dáwọn èèyàn máa kà á sí lọ́rùn wọn máa kà á sáwọn ọmọ ẹ̀ lọ́rùn ìlú òyìnbó yìí àwa tá à ń gbé bí lamọ nǹkan tó ń pè ní rẹ́kọ̀dù tí ẹni tó máa sọ̀rọ̀ yẹn nísìn ní anywhere in the world náà ni sọ pé wọ́n máa jẹ̀bi lórí títí tó ti mọ́lẹ̀ ó dẹ̀ ti wà lójú gbogbo ayé exoneration nìyẹn ìyẹn gangan là ń wá so owó yẹn ilé ẹjọ́ kan lè má sọ pé pípẹ́ àmá bínú ni tó bá jẹ́ pé owó la pọ̀ ṣù nǹkan tá à ń sọ yẹn kọ́ la máa sọ so nítorí pé Benin náà dẹ̀ ṣe ìwà ọmọlúwàbí làwa náà ṣe bẹ́ẹ̀ pé owó kọ́ là ń fẹ́ a kàn fẹ́ kí ayé mọ̀ yìí pé arákùnrin yìí o yìí ṣẹlẹ́wọ̀n ọ̀nà tẹ́lẹ̀ gbà tí mọ́lé ó jàre yín ẹ ṣe kọ́ tí mo fẹ́ fi kún nìyẹn. mo dúpẹ́ lọ́wọ́ agbẹjọ́rò wa ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú ìyànjú gidigidi Ọlọ́run ló fi ṣẹ́yìn ní agbára ṣe Ọlọ́run a máa fi ṣẹ́yìn yìí ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi Ọmọjọlá gbogbo wàhálà tẹ́ ti ṣe bọ̀ látẹ̀yìn wá gbogbo ibi tẹ́ ṣiṣẹ́ dé ńgbà yẹn tí gbogbo wa dẹ̀ mọ àwọn ohun ribiribi tẹ́ ẹ gbé ṣe yóò sì jẹ́ pé àsìkò tí ẹ lọ sí kóòtù láti lọ bẹ̀rẹ̀ fún ìtúsílẹ̀ bàbá wa Sunday Igboho ó sì jẹ́ pé kó tó di pé ẹjọ́ yẹn wá sáyé wọ́n fún wọn sílẹ̀ tó dùn yìí pé òwò yìí kan fún wọn sílẹ̀ nítorí pé ẹ fẹ́ káwọn àwọn yẹn kan jẹ gbèsè ọ̀pọ̀lọpọ̀ kò yé wọn gbà yín pé ẹ lè máa rò wípé ìtúsílẹ̀ iṣẹ́ kò jẹ́ pọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ jẹ gbèsè báyìí ó dùn yín gbà yẹn ṣùgbọ́n ṣe rí sìn wípé lóòótọ́ ó pẹ́ díẹ̀ ṣùgbọ́n ṣe rí tó lọ́wọ́ àti dáyín láàrin lọ́wọ́lọ́wọ́ sìn ìjà wà lọ́pọ̀lọpọ̀ ń gbà yẹn láàrin wa pé kí ló dé tẹ́ gbèsè báyìí kankan àwọn tó yé ó yé wọn àwọn tó yé kò dẹ̀ yé wọn ṣùgbọ́n ká máa dúpẹ́ ní ọjọ́ òní wípé tọ́ Olúwa dáyín láre gbogbo wàhálà tẹ́ ṣe ń gbà yẹn kò já sásán àwa tá a mọ̀ àmọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òye torí pé gbogbo aṣọ kọ́là ń sá lóru a dúpẹ́ gidi lọ́wọ́ yín gbogbo ọmọ Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀kọ́ ńlá nàlẹ́ ká kọ́ nínú ọ̀rọ̀ yìí òun náà ni wípé ẹ̀yin ọmọ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe máa ń bẹ̀bẹ̀ tá a máa ń pàrọwà fún yín wípé ẹ ronú ẹ gbàdúrà ẹ wo bí Nàìjíríà ṣe ń lọ ṣé bó ṣe kí ló máa lọ lélẹ̀ ṣé mo ṣe àwa tá a wà nǹkan ara tó ń ta àwa tá a wà ní òkè òkun ó yẹ wa láti mọ̀ wípé ibi táwa rí nǹkan dé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀wá ní Nàìjíríà ẹ̀ rí torí pé inú òkùnkùn lẹ wà
wọ́n ti mọ́dẹ̀lì wa bẹ́ẹ̀ yẹn káwà ní òkùnkùn nǹkan táwa rí àwárí àtọ́ ń jẹ yín torí àtọ́ ń jẹ yín kò jẹ ẹ̀yìn ara gan táwa mi ló ń jẹ torí tí ó bá sọ láwa táwa ní diaspora yìí wọ́n ti fi ìyàn jẹ ọmọ Yorùbá láti parun wọ́n ti gbé ìgbésẹ̀ kọ́mọ Yorùbá kó má sí mọ́ oore ọ̀fẹ́ Ọlọ́run òun ló jẹ́ kí gbogbo àwa táwa ní diaspora ká máa lè gbìyànjú láti máa gbé ìgbésẹ̀ pé kí bá pẹ̀ ẹ̀yìn èèyàn wa ara owó tá a dẹ̀ ń fi ránṣẹ́ sí yín òun ni ìjọba Nàìjíríà òun náà fi ń ṣe balance of trade wọn nítorí pé kí ni gbogbo owó bí Nàìjíríà mo máa ń bèrè lọ́wọ́ yín tá a wà ní program wípé nígbà wo di Nàìjíríà ò gbé epo jáde nígbà wo la gba owó epo ṣé bó ṣe wá yẹ kí Nàìjíríà rí leléyìí ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ìjọba Nàìjíríà tó gbé Nàìjíríà àwọn tó gbé Nàìjíríà lé lọ́wọ́ wọn ò rí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà nígbà tó gbé Nàìjíríà kalẹ̀ wọ́n fi ọmọ Yorùbá ṣe ẹrú ní abẹ́ Nàìjíríà ni àwọn tó dẹ̀ fi Yorùbá ṣe ẹrú yìí wọ́n mọ̀ nǹkan tó fẹ́ kí Yorùbá jẹ́ kí tí mo ń lọ nítorí ọ̀ní òkè lókè sọjọ́ ọ̀rọ̀ a máa sọ́nà ní tí tó máa fi wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa létí ṣé Sunday Igboho kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí ẹ lọ pa èèyàn sílẹ̀ Sunday Igboho oore ọ̀fẹ́ yìí wá fún wa ń sìn torí pé àwọn Fúlàní tó mú wa ní ẹrú tó ń fìyà jẹ ọmọ Yorùbá wọ́n lọ ti bọ́dà pé kébi kó pa kókó lù wá pa tí wọ́n kó àwọn ajagunjagun wá láti wá palẹ̀ wa tí Ọlọ́run ò jẹ́ kán lè rí ṣe nítorí gbogbo àwọn tá à ń pariwo yìí à ń bẹ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire tá ní kẹrọnú kẹtù àdá ní pé gbogbo àgbáyé ń dúró dè yín nítorí pé ìṣẹ́gun ti dé fún gbogbo àgbáyé tí ẹ̀yin ọmọ Yorùbá gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nínú àwọn tó ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n lọ sílé Sunday Igboho wọ́n lọ pa èèyàn sílé wọ́n fẹ́ pa arákùnrin Ọlọ́run ni ò jẹ́ wọ́n gbìyànjú láti ẹ̀ ti gbé láti gbé lọ sínú ẹlikọ́pítà kan lọ pa lókè Ọlọ́run ò jẹ́ àyànmọ́ ògbóògùn ẹni Ọlọ́run dá kò ṣe farawé òun bá dé sọ fún yín tí ẹ bá gbé ìgbésẹ̀ kẹgbára yín kúrò ní ọwọ́ Nàìjíríà à ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún yín wípé ẹrú ni Yorùbá ní Nàìjíríà ìgbésẹ̀ tí wọ́n ń gbé yìí òun náà ni wípé kí àwọn ọmọ káàárọ̀ oòjíire ká má lè kúrò wípé ẹ̀jẹ̀ wa ni wọ́n ń mu tó fi ṣomi ẹran wa ni wọ́n jẹ tó fi ṣe oúnjẹ òun la ṣe ń sọ fún yín pé ọmọ ọba níwàrà kì í ṣẹrú wọ́n sọ wá di ẹrú ní Nàìjíríà ẹ jẹ́ ká ronú pìwàdà nǹkan ló ṣẹlẹ̀ Sunday Igboho òwe ló pa fún ọmọ káàárọ̀ oòjíire kárí gbogbo àgbáyé ohun tó yẹ Sunday Igboho kò ń ṣe pọ́sọ́ ní Sunday Igboho náà fi sí wọ́n fi gbá àwọn ọmọ káàárọ̀ oòjíire lójú pé a jẹ́ nǹkan kan ní ìlú Nàìjíríà ni tí àwọn tá a sọ̀rọ̀ wọ̀nyí lóòótọ́ a jẹ́ nǹkan kan ṣùgbọ́n tí wọ́n bá sọ pé ìwádìí fún àràrọ̀ á pa ìfún ẹ mọ́ ògo tí olúwàgbọ́wọ́ Yorùbá Nàìjíríà ni òjò buyọ̀ wọ́n wá fi orúkọ Yorùbá wọ́n fi orúkọ Yorùbá fún ìpè Nàìjíríà láti máa mú ògo Yorùbá láti máa lò fún Nàìjíríà tí ò ní ìtumọ̀ Nàìjíríà tí ò lédè Nàìjíríà tí ò nílẹ̀ ìyẹn ni pé wọ́n ń lo code láti kọ́ ìmọ̀ káàárọ̀ oòjíire sí oko ẹrú Sunday Igboho is only a point of contact láti pọ̀ wípé ìmọ̀ káàárọ̀ oòjíire wípé lójú àwọn tí wọ́n di Nàìjíríà àwọn ọmọ Yorùbá á jẹ́ nǹkan kan ṣùgbọ́n tó máa ń pè yẹn ní abì fún àrà apá ìfún ẹ̀mọ́ ẹ jẹ́ ká lọ sí ilé ká lọ tọrọ wa rò ká lè kàwọ́ ọmọ káàárọ̀ oòjíire ká lè rẹ́yìn fún àṣì àgbáyé torí pé ògo Yorùbá ni Nàìjíríà fi ń ṣayé ẹwà Yorùbá Nàìjíríà fi ń ṣayé ọlá Yorùbá Nàìjíríà fi ń ṣayé ẹ jẹ́ ká gbára wa kúrò àmì nìyí nítorí wípé ẹ fọwọ́ lágbára lójú ibẹ̀ láti ẹ̀dúró sára àwọn ọmọ Fúlàní tí wọ́n sọ pé kí Ìgbò kó kúrò nílé kó kúrò lókè ní òkè ọya ibẹ̀ náà ní fún wa ní àwọn ọmọ káàárọ̀ oòjíire about 3 hours ago wọ́n ní káwọn ọmọ káàárọ̀ oòjíire ká kúrò ní north ní 48 hours torí ẹ pè wọ́n sí lẹ́jọ́ náà ẹ náà ṣe ẹ̀ṣẹ̀ náà kí ni Sunday Igboho ṣe ọmọ káàárọ̀ oòjíire ọwọ́ wa ló wà o ìgbésẹ̀ ń lọ torí pé oore ọ̀fẹ́ Ọlọ́run ni pé a gbọ́dọ̀ kúrò ní oko ẹrú tí àwọn Fúlàní àtàwọn tó wọn níṣẹ́ tó kó wá sí Sunday Igboho oore ọ̀fẹ́ ńlá tọ́lọ̀ fún láti jẹ́ kí ó jẹ́ ògbìfọ̀ fún ọmọ káàárọ̀ oòjíire lónìí kì í ṣe nípa wípé ó ń gbègbèsẹ̀ nìkan wọ́n fi signal wípé Sunday Igboho òun ni symbol ọmọ Yorùbá pé ìpè tán pọmọ Yorùbá òun lẹni tó fojú Sunday Igboho rí yẹn ìyá tó fi jẹ́ wọ́n fi jẹ ọmọ Yorùbá wọ́n fẹ́ parun wọ́n fẹ́ pọmọ Yorùbá run Sunday Igboho is a signal, is a symbol of what Yoruba is today. Ìwọ ọmọ káàárọ̀ oòjíire tó rò wípé torí pé oúnjẹ ní abẹ́ Tinubu tó wá sọ ẹ́ di slave trader tó ń tà sí oko ẹrú fún àwọn Fúlàní àtàwọn òyìnbó tó àwọn alálẹ̀ ń wò yín o àtùbọ̀ tó ń wò yín ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ilé ti yá. àgbáyé ń wò wá ká gbé ìgbésẹ̀ ká kúrò Nàìjíríà ká lè gba òmìnira àwọn èèyàn tó ń kú lójijì tó ń fìyà jẹ kò sí náà kò sómi kò sí tì ká lè gba ìtura ẹ má lọ́rọ̀ mi pọ̀ a máa sọ síwájú náà ni torí pé tí a bá sọ
kò yẹ yín tó ní ẹ ní mọ̀ òun la ṣe ń sọ lágbára Ọlọ́run etí yín á là o ojú yín á dẹ̀ ríran ẹ ṣeun dúpẹ́. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.